òfò ẹ̀yin ni ègbé ṣé èmi ni máa ní mo mọ́ mi lọ lé kéwú ẹ̀yin mùsùlùmí tá rí bí kí la rí kọ́ lára yín kò ń ṣe gbogbo mùsùlùmí o point of correction a ní àwọn àfáà dáadáa àwọn àfáà alálùbáríkà but téèyàn bá wo bí àwọn mùsùlùmí bó ṣe ń lo social media ta ló fẹ́ mú ọmọ ẹ̀ lọ lé kéwú tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó lówó lọ́wọ́ tó dẹ̀ kàwé wá nílé kéwú ló ńgbà tí wọ́n tó olóòka kéwú àbí olóòka kéwú àbí o wá jókòó o wá ń fi kéwú àbí o fi ń ṣe orí burúkú lórí cyberspace èyí olórí burúkú kí lórúkọ wèrè tó máa ń borí ọmọ òfò yẹn ọmọ ọba káúsára wò yẹn náà àtijọ́ tálákùn ẹ ti ń ṣepo kò kún síbí kò sọ́kùnrin gidi tó lè dẹnu kọ́ kò sí ọkùnrin gidi tó lè dẹnu kọ́ tó o bá wá fún mi tí n bá ṣépè fún ẹ ó ti mọ̀ pé má ṣépè fún ẹ so why are you coming for me àbí tó o bá wá fún mi ṣe máa ṣàdúrà fún ẹ ni èèyàn méjì tó o bá wá fún mi tó o bá wá pẹ̀lú àdúrà máa ṣàdúrà fún ẹ tó o bá wá pẹ̀lú ìtókù a máa fèpè bá titi ẹ jẹ́ náà ni toró lórí burúkú bàbá àti ìyá ẹ wà níbì kan wọn ò ní lárí wọn ò ṣoríire ó wá believe pé kí wọ́n jókòó sórí social media kó máa sọ̀rọ̀ sáwọn èèyàn ogun ló máa fẹ́ jẹ yíyẹ̀pẹ̀ ọmọ ṣéwù alukuran ló máa bà titi ẹ jẹ́ Ọlọ́run tó gégùn fáwọn ọ̀tá ànábì ó ti gégùn fún gbogbo ọmọ tó tara ayé ẹ̀ jáde ó ní ṣe oríire ìwọ lórí burúkú ìwọ ọmọ òṣì ìwọ ọmọ ẹ̀sìn ìwọ ọmọ èpè kí ló lórí burúkú yín gbọ́ pati sí Abuja branch ìgbà ẹ̀kílídì olórí burúkú awáyé má ṣe ẹ̀sìn tí yẹ ẹ̀ṣẹ̀ tí ò fi lálùbáríkà ẹ̀sìn ṣé kò kí ń ṣe ìbànújẹ́ àti ìtìjú fún ẹ pé o kéwú o dẹ̀ lálùbáríkà o mọ kéwú tátàtà ìyá àti bàbá ẹ kò sí kankan nú ọmọ wọn tó yè èyí tó bá tó èkánú ẹsẹ̀ mi tó bá tó ajá lé mi inú àwọn ọmọ yẹ gbé jáde kó fi bùgá fún mi tí ẹ dojú ti alukuran kó fi bùgá pé ọmọ yẹ rí ọmọ bàbá ẹ rè èpè kí má jáde ṣépè fún èpè ti jẹ́ titi ọmọ ṣéwù o dẹ̀ ní láyọ̀ wọn ò ní kí ẹ kú oríire wọn ò ní kí gbogbo ọmọ tó tara ayé ẹ̀ jáde kú oríire toró lórí burúkú ẹ̀dá ni ẹ mọ ìgbà tán ti mẹ́ṣọ́ orúkọ ẹ lórí péjì mi mo ta sí ẹ rí mo dárúkọ ẹ rí lórí cyberspace yìí ibi làwa ti máa empower àwọn ọ̀ṣẹ̀dá tẹ́ ẹ ti búlì tẹ́ ẹ ti kọ́ láyà jẹ olórí burúkú akúmámojúdi awáyé má ṣe rere ẹ àǹtí Lizzy ló sọ àpò ráìsì di 100,000 àǹtí Lizzy ló sọ àpò gàrí di 100,000 olórí burúkú ìyá ẹ tí ó là ìwọ tó ṣoríire ìwọ tó ń gbé nílẹ̀ àlàpà ìwọ ló fẹ́ sọ fún mi ṣe fẹ́ treat life mi ìwọ ló fẹ́ sọ fún mi ṣe fẹ́ ṣe show ìwọ ló máa sọ fún mi mo fẹ́ ṣayé ìwọ náà máa gbọ́ kéwú tó ké máa tú fún ẹ nísìn ìwọ àtàwọn olórí burúkú Ìyábọ̀ Òjó àwọn ẹni òfò àwọn olóṣì àwọn onídòkúdò àwọn olórí burúkú àwọn ẹsọ́kàwé eléṣà àwọn olóṣì àwọn olórí burúkú ẹ jókòó sórí cyberspace ọjọ́ ń lọ lórí yín olórí burúkú títí ẹ ó ti sọ̀rọ̀ lórí TikTok títí o ò lè ní lárí lójú ayé orí TikTok yẹn náà ló máa wà kò sí èèyàn gidi láwùjọ tó lè fà ẹ́ lọ́wọ́ sókè toró ti fẹnu kọ́ ó ti fẹnu kọ́ ẹni tí ò wá fún yín kò ní bá mi dá fún gbogbo ọmọ tó tara ayé ẹ̀ jáde ó ti pẹ́ o rò pé inú mi dùn pẹ̀lú show tó máa ń ṣe ni o mọ̀ wípé òṣì tẹ́ ń ṣe lórí social media ìbànújẹ́ ilẹ̀ Yorùbá lẹ jẹ́ akọ̀gbójú ni ìwọ tó sọ pé it's just joking Tèmítọ́pẹ́ Balọ́lá Ọlọ́run máa fi ẹ̀mí ẹ̀ tọrọ kọ́dún ètò parí Ọlọ́run á fi ẹ̀mí ẹ̀ Ọlọ́run á gé ẹ̀mí ẹ̀ kúrú ìṣẹ̀dá tó wà lábẹ́ Tèmítáyọ̀ Babalọ́lá o ní ṣe oríire fún àwọn tó ní ẹ just joking with you mo wà nú aláwàdà yín abẹ́ rí mi kí wá bá yín operate TikTok abẹ́ rí mi kí n jókòó kí n tán live chat kí n máa bú gbogbo èèyàn ẹ rí mi kí n bú ẹni tí ò wá fún mi rí ẹ rí mi kí n ṣe ṣòfò ẹni tí ò wá fún mi rí ẹ̀yin olórí burúkú ẹ̀yin olòṣì ẹ̀yin awáyé má ṣe rí ẹ̀yin ìbànújẹ́ ẹ̀yin ìtìjú orí burúkú tẹ́ ṣe Abuja tí mo lọ nílé ayé òun ni wá as a matter of fact tó bá wo bí àwọn olówó àwọn tí Ọlọ́run gbé ayé fún àwọn connections àwọn contacts tó bá wo bí wọ́n ṣe àti ẹ̀yin tẹ́ lo social media tẹ́ fi ń ṣe ìkà ò ní ṣe show mọ́ ò ní lo social media mọ́ ẹ ní ṣe oríire èpè ni máa fi bá ti yín jẹ́ èpè why did you call my name èmi àti ẹjọ́ lọ́rọ̀ ìwọ tó sọ pé is just joking máa wọ́n ẹ ní èpè sìn èmi àti ẹjọ́ lọ́rọ̀ imagine kí ni mò ń joke kí n máa bú Tinubu
kí ni mò ń joke kí máa bú ẹni tí ò wá fún mi. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ nǹkan tí Alhaja Lizzy Anjorin yìí tí ó sọ nínú fídíò yìí nípa ọmọ Shehu èyí tí gbogbo wa rí pé bí èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ yìí mà wá lágbára o ẹ̀gbọ́n àwọn èpè yìí tí Lizzy Anjorin yìí tí ó gbé arákùnrin yìí ṣẹ́. tí n bá máa joke máa lọ fẹ́ni tó wá fún mi náà ẹ mọ̀ pé ẹ ń ti ilẹ̀ Yorùbá lójú